Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ni ẹ wà. A gbọ́ ò wípé Kábíyèsí ra ilé fún Ashley o. Ṣé ẹ mọ̀ pé Kábíyèsí ti ní kí gbogbo wọn lọ ra ilé tẹ́lẹ̀? So a gbọ́ pé Kábíyèsí ti ra ilé fún Ashley. Ẹ̀yin èèyàn ilé. Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ kú ìsinmi ẹni. Happy Sunday to you all. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó bá ń lọ ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel mi. Ẹ ṣé, ẹ kú àdúrótì. Mo máa ń sọ Yorùbá lórí channel yìí, mo dẹ̀ máa ń sọ òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ ṣé o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á dúró ti gbogbo yín. A gbọ́ bí a ṣe gbọ́ allegedly o wípé Kábíyèsí ra ilé fún Ashley ní Lekki. Wọ́n ní one very big mansion. Bí a ti ẹ̀ ṣe gbọ́ gan, wọ́n ní 300 million ni, but ẹ mọ̀ nǹkan tí mi ì bá mọ̀, màá sọ fún yín pé alleged ni. Mi ì rí ilé náà o, ṣùgbọ́n a gbọ́ ni. Nǹkan tá a bá dẹ̀ ti gbọ́, la máa ń torchlight sí. Nǹkan tó dáa ni. Ṣé ẹ mọ̀ pé Kábíyèsí ti sọ wípé kí gbogbo wọn lọ ra ilé tẹ́lẹ̀. Tá a dẹ̀ sọ pé Tèmítọ́pẹ́ ti ra ilé. Dr. Elizabeth wọ́n ní wọ́n ra ilé, ṣùgbọ́n Kábíyèsí kọ́ ló rà fún wọn. Fúnra ara wọn ni wọ́n rà. Sí fẹ̀. Wọ́n ní torí pé àwọn nífẹ̀ẹ́ Kábíyèsí, torí ẹ̀ làwọn fi rà. Ṣùgbọ́n ti Ashley yìí, wọ́n ní Kábíyèsí ra ilé yìí fún Ashley nítorí pé wọ́n fẹ́ compensate ẹ̀. And normally, ilé tó máa kó lọ nìyẹn tí gbogbo wọn bá ti move kúrò nínú palace. Bí èmi ṣe feel nìyẹn, nítorí pé Kábíyèsí ti sọ fún gbogbo wọn tẹ́lẹ̀ wípé kí wọ́n lọ ra ilé. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. A ti ẹ̀ wá gbọ́ pé Mariam ń sọ kiri pé ó ń bínú pé báwo ni Kábíyèsí ṣe máa ra ilé fún Ashley. Mariam, kí ló dé tí Kábíyèsí ò ní ra ilé fún Ashley? Ṣebí Kábíyèsí ti sọ fún ẹ pé kó lọ wálé, tó padà wá tó ní ilé 300 million ló fẹ́ rà. Wọ́n nígbà tí Mariam gbọ́ wípé Kábíyèsí ra ilé 300 million fún Ashley, wọ́n ló collapse ni o. Wọ́n ní ẹsẹ̀ báyìí, wọ́n ní ṣe ló ń kọ́ra wọn báyìí. Wọ́n lẹ́sẹ̀ ń kọ́ra wọn pé ó fẹ́ lè yí lulẹ̀. Ẹ mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ báyìí náà ti ń jà, láti ìbẹ̀rẹ̀ náà ti ń jà lórí ọ̀rọ̀ pé tí Mariam accuse Ashley pé èèyàn kan ń wọnú yàrá òun, ó mẹ́gba dání tóun bá ti fẹ́ sùn, tó fi sọ pé Ashley ni ó wà ń di ẹ̀. Ẹ ṣáà rántí pa ti sọ gist rí. Tí Ashley fi sọ pé òun ò ní anything ṣe pẹ̀lú Mariam, pé conscience ẹ̀ ló ń bother ẹ̀. Tí Kábíyèsí fi lé wọn síta pé kán lọ máa jàjà wọn níta, pé kán má jàjà wọn nínú palace mọ́. So gbogbo back and front ti Mariam àti Ashley yìí kì í ṣe nǹkan kékeré rárá. Ìjà ni. Nígbà tí Mariam tún wá gbọ́ pé Kábíyèsí ra ilé fún, wọ́n ní ìjà yẹn, wọ́n ní kì í ṣe ìjà kékeré. To the extent gan pé wọ́n ní pé Ashley lọ gbọ́n bí kan tó ti lọ rojọ́. Ẹ mọ̀ pé Mariam, wọ́n ní wọ́n máa ń rojọ́ àwọn èèyàn gan. Bá a ṣe gbọ́ ni o, alleged ni o. Wọ́n ní Ashley ló lọ gbọ́n bí kan pé ó sọ pé Kábíyèsí ò nífẹ̀ẹ́ Ashley. Pé Ashley, ipò kan tirẹ̀ mọ́ Kábíyèsí lọ́rùn ni. A wá lè sọ o, bóyá Kábíyèsí nífẹ̀ẹ́ Ashley àbí Kábíyèsí ò nífẹ̀ẹ́ Ashley. Ẹnu àǹtí wa náà láti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. So gbogbo ìgbà tí Kábíyèsí ń bínú sí Ashley pẹ̀lú gbogbo ìwà tó wù, ẹ ṣáà rántí gbogbo bó ṣe betray Queen Naomi. Kábíyèsí ò fún ní face, wọn tiẹ̀ fún ní face rárá. To the extent pé mo ṣe gist kan tí a gbọ́ pé ó fẹ́ rí Kábíyèsí, pé Kábíyèsí pé Tóbi àti Dr. Elizabeth, pé Kábíyèsí ò ráyè tiẹ̀, pé ó wá bẹ̀rẹ̀ sí bínú, pé Kábíyèsí abandon wọn ń pe gbogbo wọn sínú yàrá nǹkan kan. So mo wá rẹ̀ pé ẹ mọ̀ pé àwọn ìkan ní ara àwọn afọbajẹ gbogbo wọ́n relate mọ́ Ashley. Mo wá bẹ̀rẹ̀ sí bẹ̀ Kábíyèsí pé kí Kábíyèsí fi sílẹ̀, kán jọ̀ọ́ kán ṣàánú ẹ̀, wípé ṣọ́mọ̀ ẹ̀ pé ọmọ Ilé Ifẹ̀ ni.
Pé kí kábíyèsí má treat ẹ anyhow mọ́, pé ó ti realize gbogbo mistake ẹ̀. Wọ́n lọ ṣá bẹ̀rẹ̀ sí í bẹ kábíyèsí pé kí kábíyèsí dáríjì, pé kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tó jẹ́ pé tó bá ti regret pé òun ṣe é, pé kí kábíyèsí mọ̀ pé ó ti pẹ́ ní ààfin bàbá wa, pé one way or the other ó ti ní oore kan tó ti ṣe sínú palace náà, pé òun náà kàn mọ̀ pé òun ṣàṣe jù ni, pé so kí kábíyèsí forgive ẹ̀. So wọ́n ní pé àwọn bàbá yìí ṣá bẹ kábíyèsí. So ìgbà tí kábíyèsí dẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o fẹ́ lé? Torí àwọn ti sọ fún yín kí gbogbo yín move lọ sílé táwọn bá rà fún yín. Tóun náà dẹ̀ ti gbórí dúró, kí lẹ expect? Kò sí nǹkan téèyàn tún expect ju pé kí kábíyèsí grant decision ẹ̀ lọ. So right now bá a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí ti ra mansion tiẹ̀ náà fún ní Lekki, wọ́n ní 300 million. Mansion ló ṣe ń bẹ̀, mí rí lé o, ṣùgbọ́n a gbọ́ lórí social media, a dẹ̀ tún máa torchlight ẹ̀ náà ni anything tá a bá ti gbọ́. So right now the only person tá a ti gbọ́ ipò ra lé òun ni Mariam, Tóbi àti àǹtí wa Haru. Wọ́n láǹtí wa Haru wọ́n ná rí ilé kan ní Èkó, but a mọ agbègbè ibi tán rí sí, wọn dẹ̀ tí ì sanwó ẹ̀. But anything tá a bá ti gbọ́, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. So ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa bó ṣe wà yẹn, wọ́n rojú ẹlẹ́jọ́ kiri palace ni. Àwọn ò lè ṣe kán má rojú ẹlẹ́jọ́. So wọ́n ní pé in fact gan, wípé gbogbo àwọn nǹkan tán ṣe, bá a ṣe gbọ́ ni o, pé òun ló ń jẹ́ kí gbogbo àwọn nǹkan báyẹn máa ṣẹlẹ̀ nínú palace. Bí ìjà, oríṣiríṣi wàhálà, wípé ṣùgbọ́n wípé àṣírí wọn ti tú. So right now wọn ò ríbi gọ sí, wọ́n ń gọ kiri ni. Ojú ń tì wọ́n torí kábíyèsí ti mọ irú èèyàn tán jẹ́. So I am very very happy pé ó gbọ́ nǹkan tí kábíyèsí sọ, ó dẹ̀ lọ ṣe. Ṣó ti yé yín? Bàbá wo lóun ò náwó yìí, ṣùgbọ́n nǹkan tán bá sọ, òun ni wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe. So gist tá a gbọ́ ni o, ẹ̀yin èèyàn lé.